rí wọn pẹ̀lú àjọṣepọ̀ àwùjọ fún iṣẹ́ àṣepé àwọn ọlọ́pàá. Ayọ̀rìndé Ọlágòkè ló ròyìn fún iléeṣẹ́ BCOS. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bi gbogbo àwọn bùbá tí wọ́n fi irin àti pákó kọ́ sí Ọjọ́ níjọba ìbílẹ̀ Akínyẹlé wó nítorí ẹ̀sùn pé púpọ̀ àwọn bùbá yìí ni àwọn jàǹdùkú ń kó àwọn ohun ìjà olóró pamọ́ sí láti hùwà ọ̀daràn. Bíbí wo àwọn bùbá yìí ló wáyé nípasẹ̀ àṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìpàdé láàrin àwọn èèyàn tọ́rọ̀ gbèrò lẹ́yìn tí làásìgbò wáyé ní agbègbè náà. Akọ̀ròyìn wa Olúbùnmi Lawal tọpinpin bí ètò náà ṣe lọ. Àlàyé yòókù rèé lẹ́nu Olúfẹ́mi Ọ̀dẹ́kúnlé. Ìgbésẹ̀ bíbi àwọn bùbá náà wò ló wáyé níbàámu pẹ̀lú àṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn làásìgbò kan tó ṣẹlẹ̀ ní ọjọ́ 7 àti ọjọ́ 8 oṣù keje ọdún yìí ní Ọjọ́ níjọba ìbílẹ̀ Akínyẹlé, èyí tí ó mú ẹ̀mí ènìyàn 2 lọ tó sì tún fa ìkọ̀kànsókè lórí ètò ààbò ní agbègbè náà. Lásìkò àbẹ̀wò tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ amòfin Báyọ̀ Lawal ṣe síbẹ̀, ọ̀rọ̀ wáyé lórí pé kí àwọn bùbá náà tí wọ́n fi irin àti pákó kọ́ jẹ́ wíwó pẹ̀lú ẹ̀sùn pé ọ̀pọ̀ àwọn bùbá yìí ni àwọn ọ̀daràn ẹ̀dá ń lò láti kó ohun ìjà olóró àti àwọn ẹrù òfin mìíràn pamọ́ sí. Àwọn tó ń gbé ní àwọn bùbá yìí ni wọ́n fún ní ọjọ́ 7 pé kí wọ́n fi palẹ̀ ẹrù wọn mọ́ kúrò níbẹ̀ kó tó di pé yóò jẹ́ bíbí wò ó. Níbàámu pẹ̀lú àṣẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ikọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò nínú èyí tí a ti rí iléeṣẹ́ ológun, iléeṣẹ́ ọlọ́pàá, ikọ̀ aláàbò àmọ̀tẹ́kùn, àjọ ààbò ara ẹni láàbò ìlú civil defence àti àjọ tó wà fún ètò kólẹ̀kódọ̀tí ló mójútó ètò bíbí ìwò náà. Tí ó ń bá ikọ̀ ìròyìn iléeṣẹ́ wa BCOS sọ̀rọ̀, alága ìjọba ìbílẹ̀ Akínyẹlé ọ̀gbẹ́ni Akínwọlé Akínlẹ́yẹ sọ pé ètò náà ló dá lórí àti fi ẹsẹ̀ ètò ààbò tó dúró re múlẹ̀ àti láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ọ̀gbẹ́ni Akínlẹ́yẹ ṣe àtẹnumọ́ rẹ̀ pé ìpinnu ìjọba dúró lórí dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn yíká ìpínlẹ̀ Ọ̀yọ́. Àṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ní wípé gbogbo àwọn tí wọ́n kọ́ ìletò síbí a ti bá àwọn olórí àdúgbò sọ̀rọ̀. Púpọ̀ nínú wọn ni ààrẹ nìkankan tó lè fọwọ́ sọ̀yà pé òun mọ̀ wọ́n àbí òun lè dúró fún wọn. So ó ṣe pàtàkì kí àwọn nǹkan wọ̀nyí kí wọ́n kúrò ní agbègbè tí wọ́n wà yìí kí ojú kó lè dùn wò pàápàá jùlọ nítorí wípé àwọn ìletò tó wà níbí wàhálà tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ó ràn lọ́wọ́. Alága ẹgbẹ́ àwọn tó ń ta nǹkan àjákù àti àlòkù ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Comrade Rotimi Ọláṣẹ́mújó gbóríyìn fún àyàn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ ní àsọyé pé ojúlówó àwọn tó ń ta nǹkan àlòkù ló ń ṣiṣẹ́ níbàámu pẹ̀lú òfin. Ó ní àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan tó ń fi iṣẹ́ títa àlòkù nǹkan ṣe bójúbójú ló ń ta epo sí aṣọ àlà ẹgbẹ́ yìí. Nǹkan bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ ń bẹ̀, àfọwọ́sí kí ìjọba gbégbèsè tó bá wù wọ́n. So èyí tí wọ́n ṣe lónìí, èmi gẹ́gẹ́ bí olórí mo fọwọ́ sí kí ìjọba kí wọ́n wo ibi wọ́n lò fún ohun tí wọ́n bá fẹ́ lò fún. Kó má bàa máa sí gbọ́nmi sí ìdí òtó èyí tó tí ó di pé ọ̀tọ̀ níbi tí wàhálà ó ti ṣẹlẹ̀ tí wọ́n máa ní àwọn ọmọ ẹgbẹ́ scrap ni. Àwọn olùgbé ní agbègbè náà sọ pẹ̀lú ìdánilójú pé pẹ̀lú bí wọ́n ṣe bi àwọn bùbá tó wà lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn wò, ètò ààbò tó dúró re yóò fìdí múlẹ̀, bẹ́ẹ̀ sì ni ìwà ọ̀daràn kò ní lè wáyé níbẹ̀ mọ́. Àwọn aláṣẹ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti agbègbè Ọ̀jọ́ wá fi àwọn ará ìlú lọ́kàn balẹ̀ pé àyàn yóò máa tẹ̀síwájú láti fòpin sí ìwà ọ̀daràn àti bùbá gbogbo tó bá wà nípìnlẹ̀ yìí. Olúfẹ́mi Ọdẹ́kúnlé ló ń ròyìn fún iléeṣẹ́ BCOS. Ẹ̀yin èèyàn wa ẹ lè rí iléeṣẹ́ móhùnmáwòrán BCOS wò lójú òpó ayélujára Niger TV. Ẹ tún lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ GoTV ní ìkànnì 144 àti lórí ẹ̀rọ StarTimes ní ìkànnì 43. Kí n tó parí ìròyìn yìí, ètò ààbò orílẹ̀-èdè yìí ojúṣe gbogbo wa ni ò, nítorí náà ẹ má jẹ́ ká dàgùn lásì.
ìròyìn ọjọ́ kan rí kò ní jù báyìí lọ. Aago 3 kọjá ìṣẹ́jú 15 láwọn mú ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ wá fún yín. Títí dìgbà náà ẹ máa yáṣẹ́ o.